Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our... ó tó bá pẹ́ ní option kì í bọ́ra o ní pé tó bá rí nǹkan kan wọ́n á ṣe máa wá wọn option nìyẹn tó bá rí nǹkan kan náà ṣe máa lò wọ́n ó tó pè ní option nìyẹn pàṣọ. bó bá jẹ́ priority yìí bọ́ra o wọ́n láti rí ẹ̀rọ sẹ́bọ̀ ìdìbò làwọn orí ẹ̀wọ̀n ṣe kankan priority ìlàlà bí Pasuma jẹ́ o kò kí ṣe option kò lè wá so. ibà sí òwe lọ́la ọ̀gá tá a máa parí. gbogbo àwọn táwa bẹ́ẹ̀ jẹ́ ká kú bẹ́ẹ̀. ọlọ́run ọba nìkan lèmi ó máa ṣe bá wa ṣe. DJ wí. ẹ jọ̀ọ́. ẹjọ àtẹ̀yìn tẹ́ fẹ́ ya fọ́tò àtẹ̀yìn tẹ́ dúró ẹ mọ̀ pé ẹ ti ń block àwọn èèyàn kan qdot ẹ ti ń block àwọn èèyàn kan so kẹ́kọ̀ọ́ níbẹ̀ ẹ ti ń fi fọ́tò tẹ́ fẹ́ yà ẹ ti fi ń block àwọn èèyàn kan ẹ má jà sọ di carnival film launch náà ń ṣe ọkọ̀ fẹ́ lè pọ́n wá lé ni tọ́lá rí pé mo ò sí nílé ní gbogbo time tí mo fẹ́ ṣe ìjọ tí date birthday mi jẹ́ mo ò sí nílé lọ́lá ọlọ́run lọ́lá ẹ̀yìn tiwa àtàtìlẹ́yìn anabi Muhammad pẹ̀lú ọ̀gá wa kan ṣoṣo tẹ́pẹ́ máa ń farabalẹ̀ gbàdúrà fún ni torí gbà táwọn kan wà ń bẹ̀ àwọn èèyàn kan náà mọ̀ so ní ìsìn tẹ́ tí mo sọ yẹn wà ń bẹ̀ ó ti gbà sọ lẹ́nu torí Pasuma gbogbo ẹgbẹ́ ti gbà sọ lẹ́nu torí Pasuma gbogbo ẹgbẹ́ wọn ti sọ pé Pasuma nìkan náà mọ̀ kódà àwọn eléré tó súnmọ́ wọn tẹ́lẹ̀ gan wọ́n ti ń yẹ̀ fún wọn torí pé wọ́n ní Pasuma nìkan náà mọ̀ ọ̀gá wa dénde èèyàn ni ẹ máa ń gbàdúrà fún ẹ lọ́tọ̀ ni o ibd mo ṣeré alukurian màá tún ṣe ti gbogbo ẹgbẹ́ torí ẹgbẹ́ kan ti gbà sọ lẹ́nu pé àgbo Pasuma náà máa ń lọ àgbo kìnnì kan náà máa ń lọ kò ṣe pé wọ́n ń lọ àgbo àwọn tó kù náà bọ̀ wọ́n máa ní àti Pasuma ló pọ̀ jù àtìlẹ́yìn ànábì tọ́lọ́hún àtọ̀gá ló jẹ́ kí n rí business class tíkẹ́ẹ̀tì mi ta Amẹ́ríkà yìí la ṣe fi ríra ọ̀gá ló sanwó a máa sọ ìyẹn oníkẹ́ni kankan wá bẹ́ẹ̀ tó máa ń ráyè wá ọlọ́njọ́ ń rí ẹni àwọn bá ṣe ń rí ẹ má wọrí pé kí n má sọ ọkọ má di páwọn náà máa wá pé àyíṣà ti ṣe fún pàṣẹ ẹṣẹ tiwa náà wọ́n lè rí ẹ òun ríyàn bẹ́ẹ̀ yẹn wọ́n tó kì í gbé nọ́mbà tó bá mọ̀ má wọrí ẹ̀mí gúngùn la tọrọ fún àti gbogbo ẹgbẹ́ kò sẹ́ tó máa kúnnú yín o ẹ̀ pé gbogbo wa máa ń ríra wa inú wa máa ń dùn ni so bá ń ríra wa tá a pẹ̀ dín tá a ń lé sí i ló jẹ́ kí inú wa máa dùn àdèmájọ́ dàgbà dògbò ni gbogbo inú mi ní squad àti everybody tó wà ń bí gbogbo ẹni tó wá bí lẹ́nìí nǹkan tó ní kẹ́ wá ṣe film launching film premiere àwòràwọ̀ náà ní kẹ́ wá fún ẹ wá dé bí ń sìn ẹ̀ tí wọ́n bá nǹkan mi èmi kò expect eléyìí ọmọ fi mi ṣeré surprise ò jẹ mí rí first time tó máa kọ́ jẹ mí ni wọ́n ṣe surprise fún mi torí máa disappointing wọ́n kì í ṣe surprise party fẹ́ mi máa disappointing torí ìjọ tẹ fẹ́ gbé mi lọ ẹ kọ́ rí pé mi ò sún lé ńjọ́ yẹn ni ló bá tán bọ́ eléyìí tó kọ́ ẹ lélẹ̀ bó ṣe ṣe orí surprise eléyìí orí mú torí mi gan fúnra mi ò expect mo ti wọ pé ṣọ́ tó máa ń kékeré kí n premier ni gbogbo eléyìí tó náà ròyìn ṣé o Fuji at 49 kí lè fẹ́ ṣe tó bá di 50 báyà ti ń ṣe òpè lé kí lè fẹ́ ṣe next year báyìí torí kò yé mi ọ̀gá ibo láti fẹ́ ṣe IBD ẹgbẹ́ no ẹja ìlú wa ibi láti máa ṣe ibi náà láti máa ṣe lókè òkun 50 yẹn ibi ni kí lè rí ọ̀gá tó bá ti sọ náà ni kò sí wàhálà ntẹ́gbẹ́ bá ti sọ náà ni kò sí ọ̀nà ẹ ṣe gan-an everybody ẹ ṣe lè máa ní ká máa kí gbogbo àwọn èèyàn tó wà ń bí bọ̀ ẹ bá mi kí mọ́ fi Àfọlábí torí lọ́ńṣìn fíìmù àwòràwọ̀ táwa náà wà nú ẹ̀ náà ní ká wá ṣe premier àwòràwọ̀ náà ní ká wá fún nígbà tá a dé bí láti pé ó tuntun ní birthday
ẹ máa gbé fúláwà kó ń bẹ o ẹ máa ní láti gbé fúláwà kó ń bẹ ẹ jọ gbogbo inú mi ní squad ẹ jọ yá bá ya fọ́tò ẹ jọ ẹ máa bọ̀ bó tẹ̀ jẹ́ yìí nìkan ni torí gbogbo àwọn èèyàn wà ń bí gbogbo ẹ̀rọ ó yẹ kí n pe gbogbo wọn kó wá bá ya fọ́tò ni pàtàkì ká bẹ̀rẹ̀ fọ́tò ń sìn àní kọrin mọ́ ẹ jọ gbogbo ẹni tó wà ń bí pátápátá ni mo appreciate without you guys no one to call Pasuma ẹ̀yin gangan ni ẹ̀yin lẹ ń jẹ́ Pasuma o torí òun lọ́ọ̀ṣìn là ń ṣe lèrò pọ̀ báyìí wọ́n á dẹ̀ ní Pasuma ló ń kọrin lèrò ṣe pọ̀ báyìí so ẹ̀yin náà ni bẹ́ẹ̀rù ṣe pọ̀ làwọn èèyàn ṣe wà ń bẹ̀ mo dúpẹ́ gan lọ́wọ́ everybody ẹ̀yin ọ̀rẹ́ mi náà ẹ ṣé o thank you so much may God bless you. Bàṣẹ asalaamualeykum jí báyà o. Asalaamualeykum jí báyà o. Bọ́kílẹ̀ mọ́ kọ̀ràn báyọ̀kọ́. Àǹdẹ. Ẹ̀jìníà ilé ṣẹlẹ̀ gan. Fújì òjò òwò àbàṣọ. Bàṣẹ ọmọ kì í ṣe pé wọ́n sáré alábí bá túmọ̀ bá bá ní. Àwọn orin tó kọ́ sílẹ̀ yìí kọ́ ẹ̀ mọ́ ní. Ó yá jẹ́ epo. Ọ̀làdà ni níní ọ̀la. Olúwa mi lọ́jọ́ fọwọ́ kẹrù káàkiri òṣèlú fúlẹ́kì. Ọmọ kì í jẹ́ pé wọ́n sáré ọlọ́bí bá ẹgbẹ́ra wọ́n ní ìta o àwọn orí tó bọ́ sílẹ̀ yìí kọ̀ Gbogbo àṣà tó dà sílẹ̀ yìí kan. ó yá yóò gbé Àwọn àlùjọ tó dà sílẹ̀ bàbá. ọlọ́dà ní báńkà Mo fẹ́ pàpẹ́ Pasuma lókì. bàbá tàmírà lọ́jọ́ fọwọ́ kẹrù káàkiri ọba bàbá tàyínó wárísì. Ẹ ṣe gbogbo ẹ̀yin tá a rí lè rí. Ó táwọn ṣe ó ti di ní 2-in-1 ẹ gbọ́ èmi ò kì í ṣe option ẹ gbọ́ priority lèmi kúnlẹ̀ lágbàkànmí àlàbí erin wọn kì í ṣe option bá a sí lá. Gáúsù Sàmọ́nì ìyá ṣéwù. Báàsì owó kì í ṣe option yìí bọ́lá o ẹjọ́ o priority làlàbí Pasuma jẹ́ o nínú fojì ìgúnlẹ̀ alámi wọn kì í ṣe option fẹ́ni kankan Pasuma priority làlàbí Pasuma jẹ́ nínú fújì ṣífì máa mú gbogbo fújì ìgúnlẹ̀ Pasuma ibà sílá bàgàlà gàtà gáúsù. Ṣáà Paso ó tó bá gbé ní option kì í bọ́ra o ní pé tán bá rí nǹkan kan wọ́n á ṣe máa wá wọn option nìyẹn tán bá rí nǹkan kan náà ṣe máa lò wọn ó tó pè ní option nìyẹn Paso bó bá jẹ́ priority kì í bọ́ra o wọ́n láti rí ẹ̀rọ sẹ́bọ̀ ìdìbò lápọn orí ẹ̀wọ̀n ṣe kankan priority ìlàlá bí Pasuma jẹ́ o mo kì í ṣe option kò lè wá so ibà sí òye lọ́la ọ̀gá tá a máa parí.
tọ́mọ ní option ní gangan nǹkan tó pé lọ́pṣọ̀n ni pé ó gba orí gangan ó sẹ́wọ̀n yìí láṣẹ máa rántí wọn pé ẹ jẹ́ ká ló wọn o ṣùgbọ́n ohun tó ń jẹ́ priority bọ́n bá rí ẹ̀rọ sẹ́wọ̀n yìí wọ́n láti máa wá ẹ̀ pàṣẹ àárín pàṣẹ owó kì í ṣe option nídìí fújì priority lálá bí Pasuma jẹ́ ó ṣí fi máa mú ṣífì máa mú dédé fújì Paso. Gbogbo àfàwé sẹ́bọ̀ ẹ̀ pátápátá ẹ̀yìn mi náà ti kírun òwe sẹ́bọ̀ ẹ̀ nínú iléyàwó Paso àjọ. Ibà sí òwe lọ́la ọ̀kàtà wọn parí. Ṣífì máa ń jí bọ́ o ẹ fi yẹn kún ìṣẹ́bọ̀ yín Paso. Gbogbo àfá tó bá nínú ilé àwọn ìṣẹ́bọ̀ ìjìbọ́ ẹ̀yìn mi náà ti máa kí òun ìṣẹ́bọ̀ tó. Ibà sí òrèlè làgàtà káwùsù sáàmù ní ṣèwò priority fújì wẹsẹ̀ yìí bọ́ priority lálá bí Pasuma jẹ́ o kì í ṣe option rárá wò sí nínú option wò sẹ́bọ̀ ìbá baraka àwọn option fújì wò sẹ́bọ̀ ìwọ̀n mọ́ra wọn Pasuma ọkọ̀ọ̀kọ̀ọ̀ priority lálá bí Pasuma jẹ́ o nínú fújì ògùnlé Paso ọmọ ẹ̀ àwọn àna ọmọ ilẹ̀ àgàtà ló jẹ́ kó sọ pé kò sí slogan méjì ní pé náà ṣé Paso ṣe fújì náà dédé àwọn tó mọ fújì náà sọ pé ìdodo ní dájì yára pé ojúlọ́mọ tó nù àwọn bọ̀yẹ̀ ògùn yàrá. Ẹgbẹ́ òkè bóyá káwọn tọwọ́ bọ ẹ́ńjìn lójú fúnra wa Kúnlé Lábàgàmì Àlàbí Erin. bóyá káwọn tọwọ́ bọ ẹ́ńjìn lójú Kúnlé. Lápólì mi Kúnlé o. Gáúsù dùmọ̀tà o. Ṣéwù dùmọ̀tà o. Ṣéwù gbogbo ẹ̀kọ́ fẹ́ ní ìwà gbogbo Lagos Island mọ́ṣọ́. Àbúrò Paso ní ẹ̀ o. Ó ṣe Kúnlé bọ́ọ̀lù ọ̀wọ́ṣọ́. Ẹ ṣe fún premier àwòrán ní àwọn jẹjí wọn torí pé àgọ́ bẹ̀ nínú ẹ̀ produced and directed by Murphy Afọlábí ó máa tó jáde Paso ẹ máa pè Murphy Afọlábí gbogbo fíìmù tó bá ṣe Kúnlé ó láti nítumọ̀ ẹ ti wọ́n máa mú sí Paso kò ṣe ìdẹ́wò gbogbo ìtọ́ bá ti ṣe a ní túmọ̀ Kúnlé Lábàgàmì Àlàbí Erin Afọlábí Murphy ó tún ti ṣe mí báwa sí. àwòrán àwọn ní jẹ́ àwòrán àwọn làkọ́lé ẹ̀ báwa sí a. èmi Àlàbí ń bẹ níbẹ̀ ẹ̀jì bọ́ o pẹ̀lú sáùtì àrẹwà o oríṣiríṣi eléré ìtàgé náà ń bẹ níbẹ̀ fún wa tó bá ti jáde ojú wa ẹ̀ra ẹ̀ o bá a sí o. No disappointment Paso ibà sí òrèrè ọ̀gẹ̀tà ẹ tún gbọ́ kò sí yàtọ̀ púpọ̀ nínú ribbons àwọn ribbons Jíbọ́lá àtàwọn tó ń ṣe gọ́ọ̀mẹ̀ntì Kúnlé Lábàgàmì Àlàbí Erin kò sí differences kankan láàrin ribbons tọ́ba ní ribbons làwọn kọ́ Paso
ìyàtọ̀ kékeré ló ń bẹ láàrin wọn máa gbọ́ ìyàtọ̀ tán ní ni pé motive ẹnì kankan ọkùnrin bá a sùn wọn ó yàtọ̀ sí ìran ṣẹ́ra wọn rebels motive tiwọn ó yàtọ̀ sí tí gọ́ọ̀mẹ̀ntì máa sí o differences tí ẹ sábà yìí ti bẹ láàrin àwọn méjèèjì bá wa sí làbàkà ṣòwò ní motive tọ́tọ́ gbé dání ìbá ṣe ìjọba kò sí àtàwọn sẹ́wọ̀n èèpo pọ̀ o láàrin rebels àti gọ́ọ̀mẹ̀ntì kúnlẹ̀ ìyàtọ̀ àárín àwọn méjèèjì bá wa sí ní motive sẹ́wọ̀n ètò ọ̀tọ̀ bá dúró ọmọ ya wa náà mi là ọ̀gọ́ta kúnlẹ̀ ẹ jẹ́ wí tinú mi Paso ọkùnrin kó má bàa doyún sí ní kún ọkùnrin ọ̀la. Differences tó bẹ láàrin Jíbọ́lá àti Pasuma. Ìyàtọ̀ tó ń bẹ láàrin Jíbọ́lá pẹ̀lú Pasuma. Ó ní pé ó máa ń yá àwọn kan lọ́dún Paso pé láìpẹ́ kàtà jọjọkọ ní 2 minutes wey ẹ̀bọ̀n ẹ̀ ní kọrin ló wá ń ṣe báyìí. Ó yàtọ̀ síra Pasuma ọkùnrin. Pasuma rẹ lórí stage o. Tí n bá bọ́lẹ̀ ìwé sẹ́ẹ̀bọ̀ ìmọ̀dí Jíbọ́lá ọ̀làbà ẹ̀kọ́ ọkùnrin àmọ́ lọ́wọ́ ìwé sẹ́ẹ̀bọ̀ ẹ̀ Pasuma náà ẹ̀ Paso nílẹ̀ lẹ́wé sẹ́ẹ̀bọ̀ Jíbọ́lá wà sí òun alábẹ́ Ọlákúnlé ọmọ àdìjágò múra lọ́wọ́ tí ń wá ìwé sẹ́ẹ̀bọ̀ ẹ̀ Pasuma náà rẹ̀ Gáúsù Sámọ́nì o Ṣéun Fújì o Ṣífì máa mú ìjọba náà rí ọ̀gá ńlá náà ọ̀run bàbá wọn náà rí ọ̀run. Yàṣẹ́wù Gáúsù. ìyàtọ̀ yẹn nìyẹn ìyàtọ̀ tẹ́ máa fi ọwọ́ inú mi dùn tẹ́ bá rí wọn ni pé ẹ bá rí wọn ní pàtí wọ́n yàtọ̀ sí tẹ́ bá rí wọn lẹ́nu iṣẹ́ ojú wọn máa ń lè làbákàbà àsìkò kórì lẹ́nu iṣẹ́ wọn ọmọ yọrí pàtí náà ti máa ń smile ẹ̀yẹn pàdé wọn lẹ́nu iṣẹ́ náà ẹ máa rí wọn máa náwó ẹ máa rẹ́rìn inú yẹn máa dùn ẹ̀yẹn pàdé wọn lẹ́nu iṣẹ́ náà ẹ̀yẹn rí wọn lẹ́nu iṣẹ́ náà làbákàbà àṣẹ máa mọ̀ ròyìn tẹ́jẹ́ ìyàtọ̀ ń bẹ́ẹ̀ níbẹ̀ Jíbọ́lá o bàbá ń bẹ lẹ́nu iṣẹ́ lábàkà àti tá a bá ń ṣeré o ṣe kò lè Paso ọmọ yẹn wà ní ọmọ ìlà ọ̀gá tá a máa parí. Ráìbìrì Paso Adesku ìwé rí ẹ o understanding market mo ṣe understanding market yóò káyọ̀ o màmá mi ni ìyàwó mi ni ọ̀rẹ́ mi ni èèyàn mi ni fans mi ni gbogbo ẹ̀ ló kó jọ wọ́n ti ẹ̀ ti sọ wá lẹ́nu àgbà bẹ́ẹ̀ understanding market ìyáde mo ṣe okú ká ẹ̀ màmá o. ṣe hamburger náà ọlọ́run bàbá káfọ́ yàtọ̀ wọ̀ṣẹ́ normal process ìbò kẹ́yìn náà Paso bàbá dágún rẹ̀ ṣe àwọn ọ̀gá Murphy Afọlábí nìyẹn Paso. báwo
Santana kú kẹrẹ yóò ṣe ra ọ. èyí tí bá wá sí lábàgà yóò ṣe dáhùn Santiago. àwọn láṣẹ ò bá na o. èèyàn bá ṣe òyìnbó ọ̀kọ̀tàkùnrin. àwọn oníjọba tó kọ́ ọ̀ fújì Alábí priority wọn ò kì í ṣe option Alábí priority wọn ò kì í ṣe option Alábí priority fújì máa ń rí o. ìgbà sí òyìnbó ọ̀kọ̀tàkùnrin. Àfọlábí mọ́bì ó ṣe ó tún kú surprise 49th birthday sẹ́wọ̀n ìdí bọ́lá surprise package lọ́dún ló fi ṣe kò jẹ́ mi rí first time wo sẹ́wọ̀n ìtọ́ máa ṣe surprise fún mi tí màá wọnú ẹ̀ẹ́gùn lè bá so kò ṣẹlẹ̀ rí lábàkàlẹ̀ ọ̀gọ́tà wọ́n dẹ̀ máa ń sọ pé ohun tí ó ṣẹlẹ̀ rí àápùn lọ́jọ́ kan náà ni ó ti ṣẹlẹ̀ náà yẹn. mo bá ní gbàgbọ́ pé èèyàn lè ṣe surprise fún mi Pasuma Akunle. aṣọ lè ṣẹlẹ̀ rẹ sẹ́ẹ̀ bọ́yà Alábí ó. wọ́n lè sọ pé ọ̀gá wa Dende ìwọ gan mọ̀ ń pa ẹ̀ Pasuma Akunle. òbẹ̀ sọ fún mi rẹ sẹ́ẹ̀ bọ́yìn wàá bọ́wọ́ mi níbẹ̀ kíá. ó máa bá mi bẹ̀ àṣewọ́ náà mọ̀. òde jẹ́ mọ́ rẹ sẹ́ẹ̀ bọ́yìn ọ̀gọ́tàkùnrin wàá bá mi bẹ̀ kùnrin. lẹ́ẹ̀mọ́ fi mi yóò káyọ̀ máa fi àmọ́ fi yóò ṣẹ́gà o ọgbọ́dọ̀ àbọ̀lọ́rẹ̀ ẹ̀tọ́jú yóò bọ́ wọn bẹ̀ mọ́ṣẹ́ yóò bọ́ Islam ọ̀dọ̀ yóò àwọn jùlánkè Sunday àwọn ti sàkéjà ni wọ́n pè yọ ọmọ mú ṣe ọmọ àdúgbò mi èèyàn ti lókù ẹnjìníà yóò ṣe ẹ bá ń tọ́jú àkókò mọ́fìtà àkànní ọṣọ́ èèyàn tí sì kọ́ ọkọ̀ yóò ṣe àwọn tí múra àkì ìbẹ̀ bá ń tọ́jú gọlé èèyàn Fatiu sani ìwọ́pẹ̀ yóò ṣáwá owó yakú kárẹ̀ ètò o ayọ̀ àfi òye rẹ̀ kàtà ṣe oṣooṣù ọ̀ya oṣù Martin sáwá òyìnbó pọ̀ àwọn ṣe yìí lẹ́rìn ní ọkọ̀ ṣẹ́bà ọ̀yàrá ọ̀nà oṣù wọn ẹ tọ́jú ọba àwọn àjòjì ẹ̀sìn ẹ̀sìkọ̀rọ̀ èèyàn tó Alábí òye rẹ̀ kàtà ṣe wọn rẹ̀ oṣooṣù kù ẹnjìníà gbogbo ọkọ̀ ṣáde níyẹn ẹ̀hún àwọn ọba àti òye rẹ̀ kàtà ṣé bá sún ọjọ́ ìná lọ bí ọjọ́ ìná ni o Paso Las Vegas Paso àríyá. tíá Soliu tíá lọ́la Soliu ó sọ fún Paso Chicago lórí òkè Mushin tèmi ò gbé ládùúgbò mi ìlú tàbádé. ẹja sọ̀rọ̀ ṣe rọ́bà sódìdà lójú tí o ṣe wọ́n já ẹja wá sí ẹ̀ẹ́nọ̀ṣọ́ ẹ̀yọ́ bá sí ẹ̀rẹ́ yóò ṣe máfíà ó máa ń ṣe bí ẹni tó jẹ́ǹtù àmọ́ tó bá ti ta díẹ̀ tó bá mu díẹ̀ ẹ̀rí ọ̀dà sáàdì o ọlọ́run má jẹ́ ọ̀dà sáàdì ẹ mọ́fì nígbà sí òwe ẹ̀jẹ̀ ká máa wọra wa ká máa smile nígbà sí akẹ́bàjẹ́ là kẹtàkùnrin. ẹgbọ́n ta ni ìṣòro ìpájù nínú ànábì pẹ̀lú Jésù Kristi kúnlẹ̀ lábàkàmì Àlàbí ta ló ṣeré ipá nínú ànábì Muhammad pẹ̀lú Jésù Kristi ta ló ṣeré ìpájù ó lè mọ àwọn méjèèjì wọn ò rere ipá kankan ṣe kúnlẹ̀ lábàkàmì Àlàbí erin tọ́jú tí dèndé lọ. ànábì kẹ eré ipá olóbẹ́ ṣe. Jésù Kristi kẹ irú eré ipá olóbẹ́ ṣe ìwọ rí dèndé wàá gbà. ẹ̀sìn ọgbà ànábì Muhammad láyé o kò ṣe ipá ẹ̀sìn ọgbà Jésù Kristi láyé o àwọn èyí ó lè rán ẹ lọ́wọ́ sẹ́yìn
ó lè ya ilé kọ́nà anything a tó fà ẹ́ nínú pọ̀ o ó tún lè já ẹ́ nínú pọ̀ o sẹ́wọ̀n ẹ̀ gbogbo ibi tọ́wọ́ ẹ bábà ìkọ́nà ẹ̀ ẹ bá jẹ́ alóbẹ̀rẹ̀ ẹ̀ sẹ́wọ̀n ẹ̀ lọ́bí okun ní. ìṣẹ́jú ṣe lọ Paso. kọ́nà eréjèrè lọ Paso. Paso eréjèrè lọ làbí o ibà wá sí owó sẹ́tì ògbà o ṣì fi máa yí bọ́ káwùsù sàmọ́nì Paso ṣé òwúfù jà làbí o ọmọ ẹ̀ àwọn àna mi là kàtà bó ṣe ń lọ nìyẹn à ń tẹ̀lé Paso priority Fuji wọn kì í ṣe option yìí bọ́lá Paso wá priority Fuji ìjà ni mo jẹ́ Paso èmi ò kì í ṣe option yìí bọ́lá nínú iṣẹ́ Fuji Paso ilé priority Fuji Ògúnlé Paso priority Fuji Malalabi náà wọn kì í ṣe option bẹ́ẹ̀ni kankan Àjíbọ́lá Kúnlé òòlè rẹ̀ kọ́tàkùn àwọn èèyàn méjì kan tó ń jiyàn láàrin. àwọn èèyàn méjì kan tó ń jiyàn láàrin. ìkíní ló sọ fún kéèkì pé kí ló fẹ́ fi kúrò òkú kó wọ́n bá sọ dandan. èkejì wa ń dá lò pé èkejì wa ń dá lò pé ibi ìdákọ̀rin ọgbọ́n ó tún ìdáté ibi ìdáhùn Ògúnlé àṣẹ́wàmù ibi ìdákọ̀rin ọgbọ́n ó jẹ́ pé ó tún ìdáté ibi ìdáhùn Ògúnlé àṣẹ́wàmù ẹ gbọ́dọ̀ priority rẹ priority rẹ ṣí fi máàmù tí wọ́n kírun lẹ́yìn Ẹ̀kúnlé Lágbàkàmì Àlàbí ẹ̀rín lọ ṣí fi máàmù Gáúsù Sàmọ́nì Àlàbí Ṣéhù Fújì ọ̀rọ̀ yàrá nàbẹ̀rẹ̀ òun lẹ́ priority Àlàbí kìí bá priority Fuji rẹ o FEC priority Fuji rẹ o ó yá tó yẹ pé priority Fuji rẹ o priority Fuji rẹ o ibà sí ọsẹ Ògúnlé Lágbàkà Àlàbí Ajíwá ó tún sọ pé nàròyé ò dábọ̀. gbọ́dọ̀ tọ́jú sẹ́lẹ̀ kẹjọ Paso ráyè àròyé abalùjọ́ Paso ó jẹ́ pé àròyé ò ká. òṣèlú kúmọ̀ jẹ́nà olóko àwọn tí wọn ikọ àwọn tí Thailand gáàsì àwọn tí ATM ọṣẹ àwọn tí ìjọba olóko ọmọ Pasuma wọn dànà lójó fún wa àwọn bẹ́sẹ̀là àtúnṣe bí Paso màlà ò máa rí o Paso ní ṣé bí ẹni kọ̀ọ̀kan. Paso sàmú gbogbo bí sí bọ́dì lẹ́nu ṣẹ́ẹ̀ ìbáṣí àwọn tí sọ̀rọ̀ tó náà bàgàlà ọ̀gátá ẹ̀fọ́ apalẹ̀ rọ̀ ọ̀gbọ̀n.
wọ́n ní kó gbá mi lójú ọ̀tún ẹnìkan wọ́n ní yí tòsì ibà sí o mo ní ṣe mí ní Jésù Kristi yìí bóyá o ẹnìkan yàn mí jẹ wọ́n ní gbàgbé sẹ́wọ̀n ègún tẹ̀síwájú pé máa ṣì mí ẹ̀kùnrin èmi wá jẹ́ déńdé ìbúrò tó ń bẹ lọ́wọ́ rẹpẹtẹ ibà sí òyìnbó ọ̀gọ́ta ṣébi táwọn inú mi dùn sẹ́wọ̀n yìí tí gbogbo wọn lówó lọ́wọ́ Paso ààyàn èèyàn kan ò lè ṣí ìtumí Paso máa rọ́jú máa kí èmi káwọn sẹ́wọ̀n ìmú ìyàwó wọ́n ti mọ̀ pé Paso àná náwó ní mí ìwà ṣe pé kẹwàá fi ìyẹn yàn mí jẹ́ Paso ọkùnrin wọn ò ní gbà ó sẹ́ẹ̀bọ̀ ilẹ̀ àgàtà torí paori ti ṣáàlì Paso àjẹ wọn ò kì í ṣe option àgàtà. ẹ̀tẹ̀numọ́ option ṣé option ni wọ́n ṣé option ni ẹni ọ̀gbẹ́ni wàá ń bí kó wá kí dáàdi yìí àbórí ẹ̀ pé ìwà táwọn o lókè kó wá kí dáàdi yìí ní lẹ́fù òní kí dáàdi yìí tòrò lọ Amẹ́ríkà wá ní kiri kí dáàdi yìí. àjùmọ̀ lọ́wọ́ àzọ ó jẹ́ kan ní mo kí ẹ̀dá ẹ̀rọ amúsà èèyàn jí wọ́n lábàzó alájẹ pé dáàbò ilé àdúfẹ́ àwòtà gbẹ̀fẹ́ bí wọ́n dàmí àwòtà lábẹ́ oṣù àwòtà òye kan ní oṣù àwọn tí wà nìyẹn ẹ̀dọ̀ ọmọ bọ̀ aláàbí kan lógún ọlọ́pàá ẹ̀sẹ̀ ẹ̀fọ́ wọ́n síra wọn. báyìí náà ni ó báyìí náà ni ó máa ṣe àní báyìí náà ni àní báyìí náà lórí wa a sọ pé báyìí náà ni àní báyìí náà lórí wa ìyá méjì báyìí náà lórí wa adéọlá bíríjì ní àmọ́ṣọ báyìí náà lórí wa adéọkẹ́ ni wọ́n pè mí o òòdù sọ̀rọ̀ ya akóyọdé kábí spencer ìyá abẹ́ni ọ̀ṣọ́ madam ṣàjẹ́ akẹ́yìn náà kúnlé àyìnkẹ́mi ẹ̀ tì fún kẹ́rọ́ oṣù àyìnkẹ́mi ẹ̀ tì mí ẹ̀ tì ẹ̀ bá mi káyìn ìgbà oṣù àyọ̀ká ọlọ́gẹ̀dẹ̀ báyìí náà ni ó máa so àní báyìí náà ni ó máa so ọmọ kò kì í ṣẹ̀ṣẹ̀ náà ká ló lọ́mọdé. àníbò ní yẹ̀yẹ̀. ẹgbẹ́ akẹ́yìn náà kábíyèsí ọba Kásímáwo Aláyọ̀ndé olùgbogbo ti bá fò ọba Jámánì nìyẹn bá fò ọba Kásímáwo Aláyọ̀ndé olùgbogbo ti bá fò akíkábíyèsí kúlẹ̀ lábàgàmì Àlàbí Ẹ̀rín. báàsì àgẹ́bà jẹ́ òkè àṣùrì aláṣẹ náà súlámùtẹ́ tí ó ṣe jí gbé kú kalẹ̀ ìyẹn ọ̀túnba yẹn fi kú kalẹ̀ bàbá tí ó ṣe jí gbé èèyàn tálàbí òye lọ́la ọ̀gọ́tàkùnrin. múlùdù ẹ̀sẹ̀ ní Pasuma àwọn ọ̀rọ̀ tó mọ́ mi ò wọ́n jẹ́ fi mi ìṣeré amúlùdù lára mi. ẹ ṣe àti polówó èní
sí o on the 11th December Jíbọ́lá o àti polówó ẹ̀rọ sábà èyí tipẹ́tipẹ́ káà tó lọ sí Amẹ́ríkà ní Paso láti sọ fún ẹ pé bàbá sí lábàgà yìí ó máa wá ṣe fún premier àwòrán fún Murphy Àfọlábí ọjọ́ tí wá pẹ́rẹ́ sábà èyí adúpẹ́ fọlọ́run pé bá gbogbo wa láyé ó bá wọn láàyè o ẹṣẹ́ ọlọ́run sẹ́ẹ̀bọ̀yà ọlọ́run àlọ́bí ọkùnrin òkìrì ojú ló tẹ̀rí yẹn òkìrì ojú ló tẹ̀rí yẹn kò jẹ́ fèjà lọ gbọ́ láì ṣàyírí láì ṣàfọ́fù tó ṣàjẹ́ ó sọ fún ṣẹ́wọ̀n kí wọ́n ojú ni ọ̀rẹ́ ní ìtọ́sọ̀ bá wà sí àgbà ìjọba náà rè hòtẹ́ẹ̀lì dàrẹ́tọ̀ kò kúkú ṣe fíìmù mọ́ hòtẹ́ẹ̀lì dàrẹ́tọ̀ ní múkà lọ́wọ́ ìkúnlẹ̀ láàbàkàlà kí ó bá kọ́ ó yẹ ọjọ́ kágbé o kátà o kájú o ó jura wọn lọ bí kò jura wọn lọ. hamburger ó yẹ ọjọ́ kágbé o kájú o kátà o ó jura wọn lọ bí kò jura wọn lọ. onítọ̀kí kò tí ẹ ní ọ̀rọ̀ ṣẹ̀táyọ̀ ó jura wọn lọ. onítọ̀kí mi tayọ̀ ṣọ́gbà o. agbọ́mọbí wọn jáde wọlé ìyá ṣẹ́dá o. àwọn ìyàwó ọmọ mi kì í tọ́bi o. ó jura wọn lọ tàbí o. àwọn ìyàwó ọmọ mi là kàtà o. ẹ káàbọ̀ sí ilé agbára pàwọ́ sẹ́kù. wọ́n ní mo lẹ́rù kúrò ní disciples tẹ́gbárí mi ayé máa ṣọ̀tẹ̀ kó wá pa ọwọ́ ni mo kárí sódà sókè kó ga pa ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. bọ́dọ̀ kábọ̀ sí ilé agbára pàrọ̀ sẹ́kù wọ́n ní mo lẹ́rù kúrò ní rìsáìkù ẹ bá rí mi ayé ránṣọ tẹ̀kọ́ wa pa wọ́n ní mo kárí sódà sókè mo ga pa ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. ẹ̀kọ́ wọn ti sọ pé ọ̀gá láyé màá rẹ tán sọ́wọ́ ìpè báyọ̀ mọ́. pẹ̀lú ọ̀yẹ́ wọlé ọba ọba tí yóò òkè ẹ̀wọ̀ wò. wọ́n ti sọ ti pẹ́sẹ̀ ọ̀gá láyé màá rẹ tán sọ́wọ́ ìpè báyọ̀ mọ́. pẹ̀lú ọ̀yẹ́ wọlé ọba ọba tí yóò òkè ẹ̀wọ̀ wò. ó sọ fún ní Pasuma lọ́jọ́ pé o àríyá ìsàn limited. ọdún yẹn ṣayé ó yẹ túra ká. ó yá fẹ̀nà sí ṣọwọ́ kéèsì ìṣàkóyẹrí jagaba àwọn èèkù iṣẹ́ ṣeré wọ́n ṣe mọ́lá tó kọ́ òkú máa gbọ́ use love. ó jẹ́ use love ọmọ Paso àbí iṣẹ́ ṣeré. egungun tó bá pè ní o Paso mọ́tẹ́sọ̀ fún kò burú o àwòrán o sọ́ọ̀bọ̀. káwọn sí sáàmù ọdún ìjọba lẹ́gbẹ̀ẹ́. olóbẹ̀rẹ̀ sábà yìí wá nígbà sí òrèlè yìí kún ìdá tó kọrù yìí bàbá ọba arábà ń bí ẹlẹ́kejì tẹ́lẹ̀ o tẹ́lẹ̀ o sábà yìí wá sẹ́lẹ̀yìn o sábà yìí látijọ́ rí ìjọba dédé fújì ní sẹ́yìn ọwọ́ àwọn àna rẹ̀ bàbá ọba
ṣífì máa kí wọ́n káṣú sámọ́nì yìí tó ń sọ ó ṣeéṣe wúwo ní bàbá. Priority Fuji Jiwa, priority Fuji Jiwa, ṣífì máa ń gbọdọ̀ Fuji Jiwa o, nípa sóòlẹ̀ ìgbìmọ̀. Ẹgbọ́ ẹ kírun lẹ́yìn Jiwa o, ẹ kírun lẹ́yìn bàbá, ẹ dákun ẹ kírun lẹ́yìn Jiwa, ẹ kírun lẹ́yìn bàbá o. Nípa sí ọ̀rẹ́ ìdíwọ́. Ilẹ̀ òbúkì làtà Amẹ́ríkà, àwọn tí New Jersey yìí bùkún o. Àbúrò Dáhùn International yóò ṣọ́run. Ó ṣe é lè bí bùkì New Jersey o. Èèyàn ara fi òwe rẹ̀ kúnlẹ̀kún. Ẹ ṣe ẹgbọ́n orúkọ tá a bá mú wá ṣé ó máa ń jọ bí idán ṣé ó máa ń jọ bí màjíìkì Ọlọ́run ló sàmì sí pé kó rí bẹ́ẹ̀ ẹgbọ́n ṣe ti fi rọ India ni kí ni India mú báyìí. Mèrí. Mèrí. Ẹ̀fẹ̀ ìbílẹ̀ Fàmítàbà ṣáàlẹ̀ ara standard nation ni eléyìí tí ẹ̀ mọ̀ kankan ẹ̀fílẹ̀ o ara standard nation ni. Wà á ṣeré jàre o ṣe Amitabh Bachchan kò ní bàjẹ́ fún ẹ o ṣe ṣé orí Dharmendra kàn rìkọ́dù ẹ̀ díẹ̀ lábàtì rìkọ́dù ẹ̀ díẹ̀ kan mú kó ẹ máa fi nínú fídíò ara standard attraction ni o ṣe mèrí pàṣọ mèrí pàṣọ àwọn mèrí ni tẹ bá ti yà díẹ̀ mú kúrò ó máa lágídí gan ẹ̀yin náà nígbà fún ni o ó máa lágídí gan ẹ̀jẹ̀ tó rí jẹ́rí. Ẹ̀gbọ́n ló fi jẹ́ pé ìjọ ìjọba ọ̀rọ̀ ìjọba ṣìfì máa ṣáàgá ṣùṣà mọ́nì ṣé fúyì bàbá ọba ọ̀rọ̀ ìjọba orin ìjọba ohun tíjọba bá ṣe ṣọ́nà tó bá dọ̀tún mẹ́sàn wọ́n tún ní kò mọ̀ ṣe ẹgbẹ́ ṣé kò mọ̀ ṣe ẹ̀yin tẹ́ gbọ́ bá sọ ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ bá sọ. Pàṣẹ 90% fi ń lọ ṣe lọ́wọ́ yìí pàṣẹ orí wọ́n pè. Ọmọ balógun sáà ibi ìrọ̀lẹ́ oṣù. Pàṣẹ 90% fi ń lọ ṣe lọ́wọ́ yìí pàṣẹ orí wọ́n. Ẹ bá sọ fún un pé nínú 100% kì í bọ́ pàṣẹ tí kò 90 9% tún ti gùn 1% sí ní ọmọ ẹ̀rọ pé Pàṣẹ alájú àṣìwò àlàbí ọmọ ọlọ́dà àbíjọ́
àwọn tí jẹ́gàn mọ̀ ti pẹ́ tó ṣe ọlọ́run kò dúró ṣé ọgbọ́n lè tó gidi náà bàbá mi kò ṣẹlẹ̀ rí ẹni dánwò àtẹ̀jẹ̀. pàṣẹ òpópópó sọ̀rọ̀ dúró báwọn lọ̀tẹ̀ báwọn tọ́gbà wọn mi tó wà wọ́n ti pe Julius Berger wọ́n ti ní kọ́ọ̀rù kúrò ló bá jẹ́ pọ́n ní pọ́wà lórí panorama wọ́n ti ní kọ́jú ojú mi ṣùgbọ́n ọlọ́run lójú wọn lọ. àwọn kan ní máa wà ní òòrùn èkó. adesui alukurani ní òòjẹ kábà ní òògbà adijatu ní òòsùn òòrùn. àwọn kan ní máa wà ní òòrùn èkó. wáṣẹ sẹ́ńpọ̀gbé sókè ṣọmọlẹ̀ fi tọ́bẹ̀ ṣàlàkàrà níwọ̀n. ọmọ yóò láìkọ owó bí ẹsẹ ń bọwọ yẹn lòún bọ nílé yẹn mú wàá ṣeré ọmọ ní. fásitì ẹsẹ gbogbo so ṣọmọlẹ fi tọ́bẹ̀ ṣalágbára níwọ̀n wà bọ́lọ̀ níbẹ̀ tó bá yà ó kò sálágbára àtàkà lọ́hùn mi ò pa ó. fásitì àwọn tẹ̀lé wọn sábọ̀ ìnà sọ pé orí tí bá ń kọ́ tó dá ló ṣá táwọn kan bá ń jókòó ló rẹwọ̀n. olórí tí wọ́n ń kọ́kọ́ lọ́dún ṣá. ayọ̀nbọ̀dì ìmọ̀ṣẹ́. táwọn jókòó ló rẹwọ̀n. mùsùlùmí kò orí tí wọ́n ń kọ́kọ́ lọ́dún ṣá. táwọn jókòó ló rẹwọ̀n. olórí tí wọ́n ń kọ́kọ́ lọ́dún ṣá. àwọn táwọn jókòó ló rẹwọ̀n. olórí tí wọ́n ń kọ́kọ́ lọ́dún ṣá. ọ̀rọ̀ bú Yusuf táwọn jókòó ló rẹwọ̀n. olórí tí wọ́n ń kọ́kọ́ lọ́dún ṣá. táwọn kan bá ń jókòó ló rẹwọ̀n. ẹ ṣe gbogbo ẹ̀yin fọ́tún student pàṣẹ akíndéde yín ẹ̀yin ọmọ ní graduations ẹ̀yin tẹ́ graduate lónìí iṣẹ́ tẹ́ kọ́ yìí tó jẹ́ orí ìtàgé ẹ máa fi ṣe oore kúnlé lágbàgàn mi ọ̀làdé erin wọ́n mẹ́yìn náà máa sí bọ́ ṣe mọ̀ọ́ká yín wọ́n máa gbọ́ yín náà káàkiri gbogbo àgbáyé bọ́ ṣe mọ̀ọ́ká yín iṣẹ́ tẹ́ kọ́ yìí lágbàgàn máa sí ẹ̀ ní regret bẹ́ẹ̀ ṣe wá kọ́ tíátà gbogbo ẹ̀yin tẹ́ ṣe graduation gbogbo ẹ̀yin student bá a ṣe under fatus akẹ́yìn náà ibà sí ọ̀la àbákan pé congratulations alábí bá a sún wa ìwà wá sí pé mi ò. ọmọ ìyàwó náà mi àgàtà wòsùn omi mo ni o máa tẹ̀ lẹ́nu wòsùn omi mo ni o máa tẹ̀ lẹ́nu àwọn tó tẹ̀ lẹ́nu tí wọ́n bá ti gbọ́nu ẹ fún wọn ní ìdánu kọ́tò sọnù kò sọnù ṣìfì máa pé bá kó ra wọn ní ìjánu. kò sí ṣe kágbẹ́jì ni. sáwọn yìí ṣé máa ṣe wúdí náà. bóyá tó rí gbọ́. èdè àwọn ọlọ́wọ́ wúdí náà sọ pé kí ló ló ní nàìjíríà. wálé fóònù ojúlówó tó lè nu ọ̀rọ̀ àmọ́. bọ́lúbàdàn báwo ní gàmà sọ́wọ́. ìwé tí mo bá aṣọ dé wọ́n ò tún mọ̀ ọ̀dọ̀ máa bá mi èrè rẹ̀ pẹ́ àṣedàrò lásán. ẹ̀sẹ̀ mákẹ́tà ó pẹ̀lú mọ́fì àfọlábí wọ́n jọ wà náà ní pàṣẹ. àyẹ̀kádùrà ó pọ̀ jù lóko bí ọ̀rọ̀.
bákàwọ́ kí ẹkúnlé pọ́lì pọ́ọ̀ olóyè pọ́lì kúlékúlé mọ́ṣọ́ ṣéwù gbogbo Lagos Island ìjọba Èkó ọmọ àgbẹ̀dẹ ìtajú nínú ìyọ̀ kadere wa gbọ́dágbọ́dá àjíbọ́dá náà bákalẹ̀ kọ́tàkúlé ẹ tẹ̀lé bí kalẹ̀ o ságéèdè. bẹ́ẹ̀ lọ́dọ̀ àgbẹ̀dẹ ìtajú nínú Agége lọ́gà ń gbé àgbẹ̀dẹ ìtajú nínú Agége lọ́gà ń gbé òṣèlú ṣàlù lọ́dọ̀ MC Wusili Èkó ṣàlù làwà lọ́dọ̀ Mustapha Miseko. Oya Jídé legend oya ilé àkókò oṣù Jídé legend aṣọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Alábí má sọ ìjọba ìjọba bàbá ọba ọ̀gá ọba ọ̀gá ọba ìjọba bàbá ọba ọ̀gá ọba ẹ̀gbọ́n ọba ọ̀gá tiwọn lèèyàn tiwa o ìjọba o ìjọba o ìjọba o bàbá ọba ọ̀gá ọba ẹ̀gbọ́n ọba ọ̀gá ọba o ọ̀gá ọba o ọ̀gá ọba o. àti tó di àdé sọ̀rọ̀ ẹ̀yà ìyàwó ilé ẹ̀ wá kó ní ìbọn sílẹ̀ bàgà yẹ lọ dáná ńlẹ̀ o bí n bọ̀ success mi àmọ̀ rí o ẹ lọ dáná ńlẹ̀ ìyàwó ilé ẹ̀ wá kó ní ọkọ yìí ò ní jẹun ní kúnlẹ̀ láàárọ̀ bàgà lọ gàtà ẹ lọ dáná ńlẹ̀ ilẹ̀ success àmọ̀ rí àti tó yẹ ọ̀dì adésọ́yà ẹ lọ dáná ńlẹ̀ àyà ilé yẹmí ọkọ yìí retí yìí làbáyé bá a sí ọlọ́gbẹ́kùnrin akẹ́bàjẹ́ pàṣẹ torí pé kò séré ń bẹ́ ó orí ìdágìrì. ayé ọjọ́ ta ẹ wò wọ́n. kò séré ń bẹ́ ó orí ìgbàsókè ọ̀sùn ẹ̀. ló ń gbẹ tí ó kọ́ ọmọ rẹ̀ o àtàlùjọ playboy. playboy tó ń gbẹ tí ó kọ́ ọmọ rẹ̀ o àtàlùjọ sẹ́ni. báyọ̀ ẹ̀ wò yìí lọ ó jẹ́ o. báàsì ẹlòmí yóò pààyè kò bá wọn ti wá wọn. òkè kékeré. ó bọ̀. ìwọ tó ló mele tó lù ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́lẹ̀. ẹlòmí yóò pààyè kò lè pọ̀ sí bàtà. Roscoe Diamonds kékeré ṣéwù. ọlọ́gbẹ́kùn ya kẹ́bàjẹ́ pàṣẹ. ọmọ ya náà bí ìyàbá ẹ̀kọ́kùnrin fẹ́ consolidation fàyè ṣe pẹ̀lú wọn tẹ̀ ẹ́. ẹ bá fọyán mu ẹ̀jẹ̀ kẹrù bẹ̀gàn láńpẹ́. akómọ̀nì gbàgbọ́dẹ̀kùn jẹ́rí pé kò sọ bàbá Muiz. ṣùgbọ́n sí kó tún di lóde ẹ̀yà. ẹ̀gbọ́n fọ́kẹ́mú. tí o bá gbèrè ẹ̀ máa bá mi bọ́ bọ̀bọ̀ náà. lọ́sà yóò máa jẹ́ báwo la fẹ́ yí o. kàmọ́bẹ̀ eléèkú ló là dá èmi lélẹ̀ mi bàbá ọpẹ́. àdùnnà dùdù táwọn èèyàn fẹ́. bóyá stainless. ọmọdé mi ìyá lóríṣiríṣi. ìyẹn náà ẹ̀sán ọba ìsàn ẹ̀sán ní bá tó ẹ̀gbọ́n ìyẹn náà ọba ìsàn ẹ̀sán. àkíṣọlẹ̀ lẹ́jà. ọba ìsàn ẹ̀sán náà. ìyẹn náà ẹ̀sán
ọmọ ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n ni wá sọ. ìyẹn náà ní ara ẹ̀sìn bá so ẹgbẹ́ ìjọba fún sátì káwọn sọ fọlọ́sọ láyé aláṣẹ ọlọ́run bàbá ẹgúsẹ́ ọba níwájú ọba lẹ́yìn ọba tọ̀tí ọba tòsì ọba tàní ojú mọ́ra ọba tòkí ọba ti sálẹ̀ atẹ́lẹ̀ òbí ẹ̀tẹ̀ ni àtàsámọ̀ òbí ẹ̀ta aṣọ èrò tó wọ́n rí ọlọ́run ò ṣe bí Paso èèyàn kan náà pè wẹ́ẹ̀ la àdúgbò tiwa ní Ìkẹjà lọ́mọlé Paso. ẹ̀ṣọ́ fún àrí àwòjú bí ẹsẹ̀ lámì àwọn ààbò yàrá tí fún yàbá táì yàgà rí mi akọ̀dúrì yàkọ̀ yí mi Gafar yàrá sí mi Samoni yàrá mọ́ni yà Fatu yàrá Nuru yàrá sí òun ní bàbá orúkọ ọ̀nìwó omi àbí ló jẹ́ ká ayé gbà mí bá so ayé sì má gbà mí ọlọ́run bá kà ọlọ́run mi lápá ọlọ́wọ́ mi. olùbọ́kẹ́ lọ́lí kẹ́bà lọ́lí ìwẹ̀ orúkọ àwọn kẹ́lí mi mọ́ ọgbọ́n ní bàbá ọ̀dà yìí náà gbé ẹ̀yìn lẹ́ni wọ́n ní káwọn dédé àsìkò ilé àbájá ìjì bọ́ra o ibi àwọn arẹsẹ̀ ẹ̀rọ ìta gbé ṣiṣẹ́ lọ́wọ́ ní Times Square Àjàorò ìyẹn ní Ìkẹjà arẹsẹ̀ ẹ̀rọ ìkọ̀tà fún Àfọlábí mímọ́ fẹ́ tó ṣe fún premier ọ̀rọ̀ ọmọ ẹ̀ àwọn náà ń lọ pátákùnrin. Àjùmọ̀ lábàá sọ wá. Eré ni àbílẹ̀ yín lọ́wọ́ ibi àwa yìí. Tàgbẹ́sọ̀ free pm ní àyàtàkùn láwòráwọ̀. Ó máa tó jáde òní 11th of December bá ẹ̀sìn oyè 2016. Ọjọ́ Sunday ló bọ́ sí. Orígun ẹ̀rìn tó ẹ̀bí áńgẹ́lì mímọ́ ọ̀gbọ́n ọ̀run bàbá. Ẹ̀rọ sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀kan dúró parí orin àmì. Ọba tó ní ọba tààrán, ọba tó lába gbogbo ọjọ́ ọba gbogbo gbà, ọba tó dún ọba tó ṣù, ọba tó sọ ọba tó jẹ́ ọba tó gbọ́ ọba tó ṣèkó. Ẹyọ rí ibi kò ṣẹyìn sátì, ẹja nu bó mi àbálẹ́dá gbogbo, ẹranko nu bó kò ṣẹyìn olúwa bá o. Ọba tó wọ iye ọba tó ẹ̀sán, ọba tó lé ọba tálẹ́ ọba tó rú ọba tó ìdájọ́ ẹkú ọkọ̀ fáà. Ọgọ́ kárùn náà ni bàbá kábíyèsí àìdùn ọba jù. Abilé yìí lọ́wọ́ sáàtì ẹgbẹ́ ojú náà ọ̀gọ́jọ́ ìdíje òun bá wá. Èmi tí ẹ ti nígbàgbọ́ ọ̀hún gbòdìjú náà gbòdìjú ṣe. Ẹ dákun ẹjẹ́ dúrà mi ò túbọ̀ pẹ̀lẹ́ ẹ̀kọ́ta ju bí ṣe nígbàgbọ́ lọ́pàṣọ. Ẹ dákun ẹ̀wọ̀n láwọ̀ ẹ̀rọ ẹ̀kọ́ ṣoṣo ẹ̀wọ̀n láwọ̀ ojúṣe yìí kan ṣoṣo àná bí mọ́mọ́ sáfì lọ́wọ́ lórí sára akẹ́yìndégbò ẹ̀kọ́ bàbá ṣe dábàá tí wọ́n ìbárúkà yà ó ọmọ tàmí náà tún yé lóore ọmọ abúdú láyé yé lóore ọ̀ ọ̀rẹ́ tàbí Bakri sọ̀rọ̀ dúkìá ìrìn kan ṣoṣo ọmọ tàbí jágún fún àtòtórí tó kọ́ ọmọ yàrá náà bí ìran ẹ̀ ò bá tó ọlọ́gbẹ́kùnrin akẹ́bàjẹ́ bá tó. oṣù mọ́ọ̀fì Afọlábí olórí mọ́tọ́rí
ó ṣe àbíkẹ́ alájà àbíkẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo kòtónú ìyẹgbẹ́ pfc yóò mọ̀ ṣe olórí gbogbo pfc yóò mọ̀ ṣe dáhùsù sàmọ́nì gbogbo pfc ìyẹgbẹ́ pfc yóò mọ̀ ṣe ẹkí ṣífì máa mú wa Adéọlá pírẹsidẹ́ntì yóò lórí ogo ilé ṣífì máa tí gbogbo ẹgbẹ́ kírun lẹ́yìn ẹ̀ bá ṣe ò báraka Adéọlá pírẹsidẹ́ntì yóò ṣe. ọmọ ṣe àbíkẹ́kù tọ́nu àbíkẹ́kù tọ́nu àbíkẹ́kù alágbára mẹ́jọ lè ṣe Saidi Araba àbíkẹ́kù tọ́nu alágbára mẹ́jọ lè ṣe Araba tó ń jẹ́ Saidi àbíkẹ́kù tọ́nu bá ń tọ́jú alfa ẹ bá ń tọ́jú atf ráyùfù ọmọ ẹsẹ̀ ọmọ ọ̀rọ̀ àmì kẹ́kọ̀ọ́ tọ́nu. Àbíkẹ́ mọ̀ ìyẹ́gbẹ́ bí ẹ sì rẹ̀. Àbíkẹ́ ní wọ́n pè ìyẹ́gbẹ́ wo ẹ̀jọ̀ ọ̀hún. ọlọ́dún sábà ìpàṣẹ ìṣẹ̀lẹ̀ àgbàdá. ọlá olúmọ mi ìmọ̀ṣẹ́ oṣù mi ká ẹ̀ nílẹ̀kọ́ oṣù mi ká ẹ̀ mọ́kíá oṣù mi ká ẹ̀ mọ́ṣáwá oṣù àbíkẹ́ gbogbo kọ́tọ́nú ẹ̀tọ́jú ṣùfì máa tí kò gbẹgbẹ́ kírun lẹ́yìn ẹ̀dí ọlá olórí oko wa náà rọ̀ ní oṣù ìyẹ̀pẹ̀ ps ọmọṣẹ́ oṣomíkà lóyìnbó èlé òyìnbó èlé tó oṣomíkà oṣomíkà lóyìnbó èlé òyìnbó èlé tó hamburger kú kálẹ̀ ìrànlá bí ẹsẹ̀ ọmọmíkà lóyìnbó èlé tó normal processing akẹ́yìn náà kú lẹ́sẹ̀ ọmọ ẹ̀rẹ̀kọ́ èyàn rí líwọ́nù kúlà èyàn bẹ́ẹ̀ sẹ́lẹ̀ tọ́jú lùkù ọ̀jọ́ náà òyìnbó ẹ̀rẹ̀kọ́ ilẹ̀ adéṣùn ìní lẹ́kù káyọ̀ ẹ̀mọ́ṣẹ́ ńlá. ẹsẹ̀ là èèyàn ńlá kò ṣe kọ́ọ̀tì. ṣùgbọ́n wájú ní ìwé ẹ̀mọ́ṣẹ́ èyàn láti ní ìwé ẹ̀ṣọ́ ọkọ̀ mú ní náà rẹ̀. ọjọ́ ti mọ̀ wájú ọkọ̀ mú mi bá bátàlíà èyàn ti kún lẹ́yà ìbára òmìnirṣẹ́ mú mi èyàn láti ọ̀rẹ́dẹ̀ ìmọ̀ṣẹ́ mi kẹ́ àwọn òmìnirṣẹ́ ṣeré èyàn fowó ṣeré ski láti ìyẹ̀ṣọ́. ẹsẹ̀ bàbá nìyá kò ṣe kọ́ọ̀tì. ó yẹ ṣùgbọ́nrájú lèlé. ó sọ pé ṣùgbọ́nrájú lèlé. ṣùgbọ́nrájú lèlé ilé bàbá àlíà ọkọ̀ bùnmi dálẹ̀ yẹn ó jẹ́ bàbá àlíà fowó ṣeré ski láṣù àwọn bàbá nìkan ẹ̀ ṣùgbọ́nrájú òṣè ṣùgbọ́nrájú òṣè kan ọkọ̀ bùnmi bàbá àlíà oṣù màmá nìyẹn bùnmi màmá nìyẹn oṣù bùnmi ọmọ ṣe ṣùgbọ́nrájú lèlé ṣùgbọ́nrájú òṣè èmi mo mọ́tò bàbá jó. ọ̀rẹ́ búkà ní ṣùgbọ́nrájú lèlé àwọn bàbá àlíyà. èmi mo mọ́tò bàbá jó gbogbo ọmọ èkó ọwọ́ ẹ̀ ló wà ó jẹ́ kó ó ṣe rẹ́sìkì láṣù ẹ̀rọ ṣùgbọ́nrájú náà ó sí àmọ́ tán ó ṣe mí kẹ́ ẹ̀ àwọn tàlàfin lábẹ́ka lẹ́jùlá kí ìmọ̀ṣọ́ èèyàn fáàtì ní àwọn làbẹ́ka èèyàn lábí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ àkàtà èèyàn kò ní akẹ́bà jẹ fàṣọ èèyàn tàlàfin ọ̀rọ̀ èèyàn kò ní akẹ́bà jẹ fàṣọ ilẹ̀ bàbá jùmọ̀ káyọ̀
ọkọ mi bá tún lè mọ̀ ṣe eyín takí mú ọmọ ṣe eyín bá sí ẹ̀bẹ̀gà yóò tọ́jú fátìrì ọmọ ẹ̀jẹ̀ fátìrì yọkọ̀ wá bí ká eyín bá sí ẹ̀bẹ̀gà yóò ṣe àwọn tájì nógùn yóò mọ̀ ṣe owó ìyàwó. èèyàn tẹjá sọ ni wọ́n fẹ́ ìyàwó máa ṣe òṣèré akọni akíwé ó tó dẹ̀sí kó òmòkè ètò nọ́mbà 2 ìyàwó pẹ̀lú kú ẹnjíníà mi àwọn fàṣọ àwọn alábúwẹ̀ ẹ̀sẹ̀ akíwé akókó òtẹ̀lẹ̀ adáwọ̀rẹ́ tọ́ ọkọ̀ bá sí ìrìnàjò ilẹ̀ akíwé ilẹ̀ mọ́ bíta àwọn tomatis òyìnbó mọ̀ òyìnbó bọ̀ ẹtọ́jú ọ̀yà ọ̀yà sáṣẹ yìí ó ṣẹṣẹ yí ọ̀yà wọ́n ti lọ́wọ́ olú àrùn ọ̀yà jáde ní ìhòòhò ó ṣe wọn yàrá àwọn tí bá wá sí ó ṣe wọn àkókò ó ṣe wọn akọni lẹ́ẹ̀bọ̀n peter àwọn tí martins ó ṣe martins ó kárí martins àwọn tí onífàṣọ ó ṣe ẹja sọ wá sí ó ṣe ẹja sọ olórí oko pátá olórí oko gbogbo ẹja sọ bámílì ó ṣe bọ́ǹbì ta àkókò bọ́ǹbì ta ó dé àkókò bọ́ǹbì ta àwọn tó yíyà ó ṣe ẹja sọ nìyẹn àwọn tó yíyà àmọ́ṣe ó jẹ́ martins òyìnbó pọ̀ àwọn bá sílẹ̀ bága yóò ṣe máa ti ìṣòro wa kọ́ńfìtà ó sọ fún ẹ̀yin ìjọba àṣẹ ó yẹ jẹ́ ká nínú ẹ̀yìn orin ó yẹ jẹ́ sọ ó yẹ jẹ́ ká tètè fàásù òyìnlá dáńtà àlùjọ látòrí recognition tó fi dórí grand kọlọ́n tó sàkárà bọ̀ tó ó yà torí gbọ́ ó ṣe ẹja sọ. Ó yá máfíà ẹni bí ìbúlé kéwì fàṣẹ jẹ. síbù kirikiri kọ ayẹkẹ àdúrà ó ti ṣe bẹ́ẹ̀. Ó ṣe máfíà ẹ tọ́jú sílẹ̀ ìmọ̀nà yòboro ó jẹ́ kọ́lé ẹgbẹ́ kọ́lé wọ́n bì alóòótọ́ òyìnbó òní nílé kí ló ṣẹlẹ̀ gan àwọn tọ́ba àwọn àjòjì èèyàn kúlẹ̀ làbágà mi àwọn ti kò bógò èèyàn kò bógò dání wógò ìyàwó bá ṣe ó kárí martins lọ́bí oṣù òjò tí àwọn ọba náà rè wá o òjò tí àwọn ọba náà rè gbogbo Badagry tí àwọn ọba náà rè oṣù number 1 gbogbo Badagry number 1 èèyàn tọ́jà ìbúrò dọ́dọ̀ ìtọ́jú gbogbo èèyàn múlé ṣèṣe tí àwọn ọba àwọn àjòjì èèyàn dúdú tàbí kì í lóṣù ẹgbẹ́jú lè tọ́ ẹ̀sìmọ́tọ̀ ó jẹ́ ìsìnkú gbogbo àwọn yóò sì lè mọ́ra sí wọn ní yóò sì lè mọ́ra jẹ́ ìrìn àwọn aláṣọ islam tọ̀ ọ̀rọ̀ ṣe olóko sulemana ọ̀sùn wọn ní ẹ̀pẹ̀ sulemana àwọn. àsìdẹ̀mọ́rin ìyàmọ̀ ọmọṣẹ́ ilẹ̀mọ́rin ìyàmọ̀ ọmọṣẹ́ àsìdẹ̀. ọtí mi ò ti jẹ́ wá àsìwà ò ti lé tẹ́sí. ojú olúgbò ọjọ́ náà. ilẹ̀mọ́rin ìyàmọ̀ ọ̀yà sídẹ̀. ojú àsìdẹ̀mọ́rin ìyàmọ̀ gbogbo ṣọ́mọ́lú ọmọṣẹ́mọ rí àwọn àṣì ìdájọ́ ṣọ́bọ́lùmọ̀ àríkà yá sí ìdọ̀ ilẹ̀mọ̀ rí àmọ̀ yá síbẹ̀ ẹ̀mọ́ṣọ́ àwọn tìjí bọ́lẹ̀ Pasuma tipẹ́tipẹ́ ẹ̀mọ̀ rí àmọ̀ yá síbẹ̀
ilẹ̀ mọ̀ rí àwọn èèyàn á sí ìdájọ́. oṣù ọjọ́ náà yóò mọ òṣèré bírú. alẹ́ mọ̀ṣọ́ ọjọ́ náà yóò mọ òbáyọ̀já o. bẹ́ẹ̀ sẹ́là yóò mọ òkìṣọ́ tẹ́ o. ultimate wá sí yóò mọ òbáyọ̀já o. tọ́nà rí líwánú kúlà yóò mọ òráyè ṣe. àwọn tí kò àwọn Thailand gas bàbá tó yìí kò ìyóṣe. èèyàn atm èèyàn tó tiẹ̀ náà rí mọ̀ ṣe. ilé máa rí ìyẹ̀mọ̀ ṣe ló dúpẹ́ àwọn tó kọ́ lọ́wọ́. èèyàn kúnlẹ̀ láàrín àbága wà lọ́jọ́ ṣe. ó tó wọ́n jẹ́nà àwọn ti bẹ́ sẹ́là àwọn ti jọmọ iléepo rílí wọ́n ní kúlà wà lọ́jọ́ báraká àwọn tó ilá gas àwọn tó tiẹ̀ àwọn tí kò mọ̀ ṣe. èèyàn tí kò ṣe. kíkọ́ wa lè rí iye ṣe. àwọn olúwa níṣọ́lá láti bù yóò mọ̀ ṣe. àlàbù ẹ̀ẹ́sẹ̀ o ọjọ́ ẹ̀ náà. òṣèré ìlú wa nù kúlà. ìjọba iléepo òṣèré ìlú wa nù kúlà o. ọmọ bá ọ̀ra àwọn bẹ́sẹ̀là àwọn tí oil and gas àwọn oil and gas èèyàn atm àwọn tí kò àlérí ojú atm àwọn tí kò àlérí ìmọ̀ṣẹ́ ilẹ̀ àwọn tí ìmọ̀ṣẹ́ wọn ìjọba ní ìrìn ìmọ̀ṣẹ́ ọ̀jẹ̀nà màdúró màrọ́sà pàṣẹ fún wọn pé dídí lè léwọ̀n ọjọ́ gbọ́dọ̀ dúró. ojúlùkù mọ̀ jẹ́ làwọn ọmọ ìgbọ́dọ̀ bínú. elépo gbogbo kẹjà nọ́mbà 1 elépo gbogbo kẹjà ó kárí olùkú márùn-ún ògbó ọ̀sùn. ilẹ̀ òkú làwọn ìjọba elépo lẹ́kú làwọn àwọn etí ẹ̀ ìjọba onírin àwọn alábí ìwéjà àwọn tí kọ́ lórí o àwọn tó yá gáàsì àwọn tí bẹ́ sọ́là àwọn alábí ìwéjà o ọlọ́pàá olórí ìyàn ògbọ́ ọ̀sùn o àwọn kò wáyé wájú jẹ́ o àwọn tẹ̀síkẹ́ láwà lèrè àwọn tẹ̀síkẹ́ láwà lè mọ̀jọ́ ìsíákà ìsíákàlà àwọn lè wọ̀ jẹ́wọ́ ọdún bọ́síkẹ́ òṣèlú kó ọjọ́ wà àwọn ìjọba ilépo ìlíwádìí òkúla marin àwọn tọ̀kọlọmọ ṣínà ikọ̀ lórí ẹ̀wọ̀n jẹ́wọ́ ọdún wọn lọ ilé alẹ́ èrì ìlú ṣe ikọ̀ òkè àwọn tó ilé ọgá àṣewọ̀ ṣe ikọ̀ rẹ̀. ilé ikọ̀ rẹ̀ ṣe wọn lórí ilé lórí ìrìn àwọn atm ìjọba onírin àwọn oil and gas ìsì àgbà yóò ṣẹ́gbà o àwọn tí bẹ́ẹ̀ sẹ́lá àwọn tí ìjọba ilépo òjò ìlúwọ́nù kò là láwọn àwọn tí kò lè rí mọ́ àwọn olúwàníṣọ́lá láti mọ àlàbí oṣù. olúwàní kúlà ìjọba ọlọ́pàá mọ̀ṣẹ́ ikọ̀ lórí àwọn tó ti ẹ̀mẹ́ ìjọba onírìn ẹ̀mọ̀ṣẹ́ èèyàn bẹ́sẹ̀ làwọn ti kúlẹ̀ lábàgàn ní àlàbí oṣù wọn langas lukú ọjọ́ náà ó sọ ìṣẹ́jú ìṣẹ̀lẹ̀ pàṣẹ. ikọ̀ alórí ẹ̀mọ̀ṣẹ́ o. ikọ̀ alórí ẹ̀mọ̀ṣẹ́.
ikú àlórí mọ̀ ṣe o ojú ilé wọn ní ikú la mọ̀ ṣe oṣù olúkú mọ́nú ọ̀jẹ̀ náà o àwọn fẹsẹ̀ la ṣe ọkọ̀ lè di ọjà àmọ́ṣe ọmọ bàbá ọyọ o eríjogún ọlọ́fàmílì yóò mọ̀ ṣe àyìnbó máa rí ìmọ̀ṣe oyè tẹlifí kalẹ̀ o sákéèké. ẹ tẹ̀lé mi kalẹ̀ o. lọ́dọ̀gbẹ́dẹ́ tájúdú àgbègbè rọ̀gá. àti kọ̀yìn tipẹ́ a máa ṣe mí a máa ṣe mí a máa ṣe mí. agbẹ́dẹ́ tájúdú àgbègbè rọ̀gá ń pè ó ṣe òrìṣà lóru rẹ̀. Olùjà lọ́rọ̀ wà lọ́dọ̀ bàbá Bílíàmínú Túwálé. Ó yà torí pé lọ́mọ́lé lọ́dọ̀ Bàṣọ oṣù márùn-ún. Àyìnà márùn-ún lọ́dọ̀ Alábí Bàṣọ ìjọba. Gbọ́ Dáre Santana lẹ́nu tó ń wí. Bẹ́ẹ̀ sọ pé tó bá ti dé owó ti dé nìyẹn o. Aláàbọ̀là planta o. Ọmọ àbáná. Ọ̀rọ̀ láti ní àjànàkú. Èyí ọ̀sán iná bẹ̀rẹ̀ àgàjọ láyé òkè lọ́lẹ́ ọ̀lọ́run. Ó dáre Santiago dáre o. Ẹ̀jọ̀ Kúnlé bí pólì yóò mọ̀ ṣe. Kúnlé pólì ó ń bá lára ṣe ó ń bá jèrè ṣe. Kò sẹ́ni tí ò bá ṣe Kúnlé lára àbága làwọn ayé ṣe fẹ́ràn. Làwọn ayé ṣe fẹ́ràn Kúnlé pólì. Èèyàn tàyìnà máa ń rí ìyẹn ṣe. Ó mọ̀ Dáre Santana ó mọ̀ Kúnlé pólì ìyẹn ọmọ ò ṣe é bínú. Ó yẹ Dáre Santana ìyẹn ọmọ ò bá ẹ̀ jà o. Kúnlé àṣírí ìyẹn ọmọ ò kì í ṣọ̀tẹ̀ o. Ó jẹ́ Dáre Santana ìyẹn ọmọ ò ráyè ṣe o. Ọgbẹ́ ògbẹ́ tó ń pè mí o. Èmi ní ilé. Ọgbẹ́ ògbẹ́ tó ń pè mí dáre. Ọmọ òṣèlú tẹ̀ ẹ̀ ṣe. Èèyàn ti Kúnlé àṣírí dáredáre o. Santiago ọmọ ṣe. Onílé dúró alájẹ Santiago tẹ̀. Èèyàn Kúnlé àṣírí àwọn ẹ̀lọ́gbẹ̀ bá dá. Ojú Kúnlé mi mo lè ní mọ̀ rí. Àwọn tèmi wọ́n sábà ìnà sọ pé ó Kúnlé orin tí bá ń kọ́ kò dé lè ṣá. Táwọn kan máa ń jọ Kúnlé rọ̀. Olórí tí bá ń kọ́ kò dé lè ṣá. Àwọn kan máa ń jọ Kúnlé rọ̀. Ìjà Kúnlé orí tí bá ń kọ́ kò dé lè ṣá. Ojú Santiago ẹ̀mọ́kọ́. Ojú Dáre Santana Santiago dáre mọ̀ ṣe. Àwọn tọ́lá bí ó ṣe dáre ooo. Ilé Santana sọ ní ìwọ́gbọ̀ mọ̀ ṣe. Àbọ̀ ọ̀gá máa wò lè máa. Àbọ̀ ọ̀gá máa wò lè máa. Àwọn ọ̀nà bí ó ṣe kàtà. Ojú Santiago ọmọ kọ́kúrẹ́ wọ́n wá ń jókòó lé rẹ̀ wọ́n. Olórí tí wọ́n ń kọ́kọ́ lọ́dọ̀ ṣá. Bí wọ́n wá ń jókòó lé rẹ̀ wọ́n. Ó yẹ jájó lélẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ilé ọmọ ta lélẹ́ ìwọ̀jọ́. Lọ ilé àti Dáre àwọn oníjó nìyẹn. Eléyìí kò ti. Ojú Kúnlé pọ́lì bọ́nà Kúnlé sẹ́ńpọ̀gbọ́ sókè. Fi tó bẹ̀ òsànmùsàlágbà lẹ́yìn. Wà bọ́nà níbẹ̀ tó bá yá.
lè sálágbára àtàkọ́ lọ́rùn mi ò ká o. àwọn ọmọ àgbẹ̀dẹ tajú ní ìlú mọ̀ọ́mọ́ṣọ́.